ó gbẹnu tán o. Ìgbéyàwó gbajúgbajà òǹṣèrébìnrin Wasila Coded ti dàrú tán pátápátá báyìí o. Láàárín ọdún kan péré tí gbajúmọ̀ òǹṣèré yìí tó ṣe ìgbéyàwó alárinrin pẹ̀lú ọkọ ẹ̀. Wọ̀nyí sì ni àwọn ohun tó ṣokùnfà bí okùn ìfẹ́ tó le dain-dain láàrin Wasila Coded àtọkọ ẹ̀ ṣe já pùtùpùtù tí ìfẹ́ tó sì wà láàrin wọn tó forí ṣánpọ́n. Wọ́n ní Yínká TNT àti Papa Tọ̀síbẹ̀ Òbésèré wọ́n fẹ́ ṣe ìgbéyàwó láìpẹ́ yìí ni o. Òun ni Yínká TNT náà bá fò síta ó dẹ̀ bẹ̀rẹ̀ sí í fèsì fún gbogbo àwọn aláhesọ. Ó ní kí ló kàn yín, ṣé ẹ̀ tiẹ̀ fẹ́ ìdùnnú mi ni? Láàrin wípé mò ń fẹ́ Papa lójú mi ti ń dán, nínú mi ti ń dùn, láyọ̀ mi ti ń kún, ṣebí mi ni mo tiẹ̀ ní kinní mi, àbí kí ló kàn yín? Yínká TNT ó lòun nípa ńlá òun, ibi tó bá wù òun lòun ó sì ti fi kan yọ̀. Ẹ wò ó, ìròyìn mà pọ̀ púpọ̀ gan ni. Ẹ̀yin kan ṣáà mú kàlẹ̀ towó kẹ́ ẹ mú kàlẹ̀ tọmọ kẹ́ ẹ dẹ̀ tún mú tàìkú tó ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ ká tún jẹ̀gbáládùn gbogbo àwọn ìròyìn tí mo kó wá sínú fọ́nrán yìí lónìí. Ẹ̀yin o, tó bá wá jẹ́ ìgbà àkọ́kọ́ lílé yìí tẹ̀ ń darapọ̀ mọ́ orí ìkànnì Gist Entertainment TV, ẹ má ṣe méní ṣe méjì, ẹ kàn máa kílìkì lórí subscribe button kẹ́ ẹ láìkẹ́ kẹ́ ẹ tún bá ń pín káàkiri kó délé kó dóko. Ó yá o, ẹ jẹ́ ká jọ máa jẹ mùkúntùn ẹ̀ lọ bẹ́ẹ̀. Gbajúgbajà òǹṣèrébìnrin tó tún jẹ́ ìlúmọ̀ọ́ká Nollywood actress tórúkọ ẹ̀ ń jẹ́ Bímpé Akíntúndé ṣùgbọ́n tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Wasila Coded ló ti sọ̀rọ̀ ó sì ti ṣíṣọ lójú eégún gbogbo àwọn oríṣiríṣi àdojúkọ àti ewu eléyìí tó ń bá a fínra lábẹ́ aṣọ nínú ìgbéyàwó òun àtọkọ ẹ̀ láàrin ọdún kan. Òun ló ti bọ́ síta gbangba yányá tó dẹ̀ ti sọ fún gbogbo ayé pé gbogbo ohun tóun bò tẹ́lẹ̀ lòun ó sọ fún gbogbo ayé o. Ó ní ẹ wò ó, ṣé ẹ rí ọkọ mi tí mo fẹ́ yẹn orí ọ́nláìnì ni mo ti pàdé ẹ̀ o, orí social media láti pàdé ara wa. Ìgbéyàwó òun gangan òun là bá tiẹ̀ máa pè ní black market. Ṣé ẹ rí ọkọ mi tẹ́ ẹ rí yẹn ìlú Amẹ́ríkà ló fi ṣe bùgbé lóòótọ́ o, tèmi dẹ̀ ń gbé nílùú Nàìjíríà. Ó dẹ̀ ti níyàwó méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́lẹ̀ kó tó di wípé mo wá fẹ́ tí mo jẹ́ ìyàwó kẹta. Ṣùgbọ́n ní kété tí mo lóyún tán ni bọ̀ọ̀dá bá kọ̀ láti máa wálé láti máa wá sùn tì mí. Ní gbogbo ìgbà tí mo wà lórí oyún tí mo ní ìdí bọ̀ọ̀dá máa kọ̀ jálẹ̀ kò tiẹ̀ wá rárá. Ní gbogbo ìgbà tọmọ mi tó wà nínú oyún gan tó ní ìdí omi kí wọ́n máa ya mi lé lórí, ó ní kò tiẹ̀ rí bàbá kankan kó máa dá mi lé lórí rárá ni o. Wasila Coded bá ní ẹ wò ó, Ọlọ́run kàn ní mi àti ẹ̀ jẹra wa lọ́mọ ni o. Oríṣiríṣi àdojúkọ tẹnu mi gan ò lè gbà níta gbangba ni mo dojúkọ nínú ìgbéyàwó èmi àti ẹ̀. Ṣé ẹ fẹ́ gbọ́? Ọkọ Wasila Coded náà ti fèsì fún Wasila Coded o. Ẹ wá gbọ́ ohun tí ọkọ Wasila Coded tó fi fèsì fún ìyàwó ẹ̀. Ó lágbára púpọ̀ o. Mírí ọ̀sẹ̀nu adìyẹ jẹun tá ọ̀fẹ́ nínú lẹ́kọ́ lọ mọ́sẹ̀ wa. Bẹ́ẹ̀ bá pọ́n wálé apọ́n ilé ní sámsám. Bẹ́ẹ̀ ò jẹ́ pọ́n wálé kìí ṣe ìjà aṣọ ànábì wa. Nígbà tẹ́ ń kí wa sí i. Lára ni wá ìgbà tẹ́ ò kí wa máa lárí dẹ̀kun. Ẹ mọ̀mọ́ kí wa mọ̀ ká mọ̀mọ́ nira. Àmín ká mọ̀mọ́ ní ẹ mọ̀mọ́ kí wa mọ̀ ká mọ̀mọ́ nira. Ìmúhùnà tọ́tàn náà ta ló fi jó? Kò yé wa ta ló fi jó? Aláwùrà ló ṣe náà rẹ̀ lákùkù. Iná ọ̀tá wa kò ní jògèrè. Lẹ́bùlẹ́bù kò ní jògèrè. Iná ọ̀tá wa kò ní jògèrè. Jẹ́jà bí eré ọ̀tá gbẹ̀tán lọ́ba ṣe páálí. Ọ̀tá gbẹ̀tán ọ̀tá ọ̀mọ̀ pé ń tó lè ọ̀dẹ̀ ẹ̀rọ. Ẹkún ọ̀tá wa àsọ̀rọ̀rùn ni. Àsọ̀rọ̀rùn ẹkún ọ̀tá wa àsọ̀rọ̀rùn ni. Orin tọkọ Wasila Coded tó fi sórí agbágbé òun rèé tí gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ pé èyí ò wá pọ̀ jù fún ìyàwó tó bímọ fún ẹ gbọ́ bó ló ti rí lọ́dọ̀ tí ẹ drop ẹ̀ sábẹ́ comment section fídíò yìí o. Ṣé Alhaja Àkàndé Abbas Òbésèré Papa Tọ̀síbẹ̀ máa ṣègbéyàwó pẹ̀lú TNT ni? Irọ́ ni, kò jẹ́ rí bẹ́ẹ̀ rárá, ó máa rí bẹ́ẹ̀. Òun làwọn èèyàn bẹ̀rẹ̀ sí í fimú fínlẹ̀ o, náà bẹ̀rẹ̀ sí í tẹnubọlẹ̀ nígbà tí wọ́n rí oríṣiríṣi fọ́tò Àkàndé Abbas Papa Tọ̀síbẹ̀ àti Yínká TNT níbi tí wọ́n ti ń kẹnubọra wọn lẹ́nu tí wọ́n ti ń lọ́mọ́ra wọn lórí afẹ́fẹ́. Làwọn èèyàn bá ní Yínká TNT
ó ti gba Àkàndé Abbas Òbésèré mọ́yàwó ẹ̀ lọ́wọ́ o torí pé Abbas ti sọ pé láyéláyé òun ò ní fẹ́yàwó méjì ìyàwó kan ṣoṣo dondo òun lòun ò fẹ́ ṣùgbọ́n ní ìsìn Yínká TNT ó ti gbọ́kọ lọ́kọ ní tí Yínká TNT náà bá fò síta ló bá fún wọn lésì wípé ẹ wá ń bí ẹyẹ tẹnubọlẹ̀ mọ́ èmi mo ní Àkàndé Abbas Òbésèré pàpá náà ló ní mí ẹ wò ó kò sí ń tẹ́ ṣe sí o àti kò jẹ́bo lóòṣà lọ́wọ́ ó sì kú bá bẹ ẹni tí ó bọ kò sí ń tẹ́ ṣe sí i ń fẹ́ bàbá tọ̀ síbẹ̀. èsì Yínká TNT rèé ó lágbára gan ni ẹ̀yin náà gbọ́ fúnra yín. kí lẹ̀ ń sunkún fún ẹ̀yin tẹ rí picture mi àti Òbésèré ṣé ẹ fẹ́ happiness mi ni ẹ fẹ́ kí n wà happy ni so ta ni ẹ tún fi pé mo lè bá jáde nínú gbogbo àwọn olórin tẹ̀rí ìta yẹn tí ò bá ń ṣe Òbésèré ta lẹ rò pé ó reserve tí mo lè bá jáde nínú gbogbo wọn tẹ rò pé ó deserve Yínká TNT tẹ rò pé Yínká TNT lè bá jáde bí ó bá ṣe Òbésèré kí lẹ̀ ń sunkún fún ẹ̀yin kan tiẹ̀ ní kí n má pa Òbésèré ṣóbò máa ń pààyàn ni níjọ́ aláyé ti dáyé a máa ń gbọ́ pé ọkùnrin kú sórí òbò ni a gbọ́ pé obìnrin kú sórí okórí ọkùnrin ló máa ń kú sórí òbò nígbà tẹ́ bá ti mú kúmu tẹ́ ti mú alomọ tẹ́ ti mú ọ̀pá ẹ̀yìn tẹ́ ti mú oríṣiríṣi tẹ́ dẹ̀ ní blood pressure ẹ̀yin lẹ máa ń kú sórí òbò kì í kú sórí okó ẹ ti gbọ́ níbi tóbìnrin ti kú sórí okó rí èmi dẹ̀ ni mo nípa ńlá mi ibi tó bá wù mí mo lè fi kan yọ lọ property tọ́lọ́run fún mi èmi ló fún kò fáwa méjì èmi nìkan ni tèmi leléyìí so kí ló dé kí ló bá dín bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí tiẹ̀ níyẹn ìyàwó kìdíkan ibẹ̀ ni kẹ́ jókòó sí èwo ni ti yín ebe mi mo lára mi ẹ má dẹ̀ wá surprise ṣe bí ẹni tó jẹ́ nínú àwọn tó ń kọrin tẹ́ bá tẹ ẹni tẹ́ lè sọ wípé ẹ lè rí mi mọ́ nìyẹn tẹ́ lè sọ pé kinní kan so kí lẹ̀ ń sunkún fún èmi dẹ̀ ni mo lára mi èmi ni mo lára mi ṣé ẹ fẹ́ kí n wà happy ni ṣé ẹ̀yin ò rí happiness lójú mi ẹ rí bó ṣe radiate ni àbí kí ni ẹkú tẹ̀ ń sun náà èwo ni ti yẹn fi mí sílẹ̀ náà ẹ jẹ́ kí n tiẹ̀ enjoy it while it last tó bá tiẹ̀ máa túká lọ́la ẹ jẹ́ kí n enjoy it while it last ẹ jẹ́ kí n gbádùn ẹ̀ while it last ó kó sí mi lórí ni mo ṣe try láti post ẹ̀ mo rí pé ẹ̀yin kan ti ń gbé tẹ́lẹ̀ kó kọ́ mi èmi ni mo ní ara mi èmi ni mo ní ara mi àwọn tí mo ìdẹ̀ ní kọjá àyè mi lọ sọ́dọ̀ ọ̀rọ̀ àwọn wo yàtọ̀ sóhun àwọn wo ló tún reserve tí mo lè sọ pé bóyá mo lè lọ sínú ìfẹ́ pẹ̀lú àwọn wo ni ṣé ẹ̀ láì bí mo ṣe wà happy ni ẹ̀ rí bí happiness yẹn ṣe radiate lójú mi ni ẹ̀ láì bí mo ṣe rẹ́rìn ni ẹ̀ láì combination yẹn ṣé inú yín ò dùn ni ẹni ẹ̀ ti lóun ò ní fẹ́ ìyàwó méjì ìyàwó kan ló máa fẹ́ mi ò fẹ́ bímọ mọ́ èmi ò kí ń ṣe ẹ̀yin tẹ́ máa ń fi ọmọ táyọ̀ ọkùnrin dáhùn èmi ò fẹ́ bímọ mọ́ ṣó ti yé yín èmi ò fẹ́ bímọ mọ́ ẹ má sunkún lórí ọ̀rọ̀ mi náà ẹ fi mí sílẹ̀ mi ni mo nípa ńlá mi tí mo fi ń kan yọ ẹ̀yin ò rí combination yẹn kò wù yín èmi ò dẹ̀ sí nínú obìnrin tí ọkùnrin máa fi ṣeré wọn ò ní fi mí ṣeré ọkùnrin máa yóò fẹ́ mi ni honestly torí mi ò ní jẹ́ liability mi ìdẹ̀ ní ṣọ́ mi ìdẹ̀ ní dalí ẹ̀rú ṣó ti yé yín máa bá pọ́n ilé ẹ̀ ni ẹ understand ẹ fi mí sílẹ̀ mo ń gbádùn olórí ọkàn ni tí mo wà yìí àkàsọ̀ méje ni mo wà mo ń gbádùn lọ́wọ́ so ẹni tó bá ń dùn lórí kó lọ po sódà mu mi tí ẹ mọ̀ pé mo lè ní nǹkan kan ṣe pẹ̀lú ará Ìbàdàn tẹ́lẹ̀ àmọ́ ará Ìbàdàn ohun yìí ó distinct ó different ó wà spicy honestly so ẹ lọ ẹgbẹ́ sunkún ẹ̀ kò sí nǹkan tẹ́ ọ̀kọ̀ọ̀kan fẹ́ ṣe sí ibi orí bá dání sí là ń dé ibi tí Ọlọ́run tì mí sí nìyẹn you understand mi ìdẹ̀ kí n ṣe pé bóyá mo hijack àbí wọ́n á sọ fún yín pé mo fún wọn ní problem no ẹ rí bí mo ṣe inú dídùn ni èmi ìdẹ̀ ni mo nípa ńlá mi èmi ni Ọlọ́run fún ní òbò abẹ́ mi yìí kò fún ẹlòmíì ti Yínká ti Yétúndé
tèmi ló wà lábẹ́ mi yìí ibi tó bá dẹ̀ wù mí mo lè fi panla kọyọ̀ sí èmi ò ní lò débi tí ẹ pé ikọ́ máa rí nǹkan kan jẹ ń bẹ̀ ikọ́ ò ní rí nǹkan jẹ tí n bá kú àmọ́ mi ì nílò káàkiri bọ̀ ibi tí n bá ti kọjú sí báyìí ẹ respect ẹ fún mi you understand ibẹ̀ tí ń gbọ́ ẹgbẹ́ kí ló kọ̀ mí mò ń gbà ẹ rí happiness yẹn ni ṣé inú yín ò dùn fún mi ni ta ni mi ìbá tẹ̀lé nínú àwọn olórin tó kù tí ò ní fi mí lápembe tí ò ní fi mí mú kembe etí mi tiẹ̀ ní nǹkan kan pẹ̀lú gan ẹni mo ní nǹkan kan pẹ̀lú ẹ̀ èyí tẹ́ tiẹ̀ tún wá rí tó yẹ kẹ́ wà happy pẹ̀lú mi ẹ tún sunkún ẹ jọ̀ọ́ ẹ fi mí sílẹ̀ ṣe rí lórí ìkànnì tí mo wà yìí ẹni tó bá máa yọ mí lẹ́sẹ̀ ń bẹ̀ ẹ má jẹ́ kí n gbé ṣépè o èmi ò lọ sílé onílé mi dẹ̀ sọ pé mo fẹ́ bímọ ẹ ṣáà fi mí sílẹ̀ nípò ẹ kúkú ti fún mi lórúkọ pé ẹ jẹ́ máa sai chicken lọ ibi tí n bá sai chicken dé chicken gan á mọ̀ pé mo sai chicken dé bẹ́ẹ̀ ẹ fi mí sílẹ̀ o ẹ fi mí sílẹ̀ ẹ bá mi fi pàdé ẹ ṣáàrà bá mi fi òbé mi sílẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo wà happy bí mo ṣe wà yìí ẹ má sùn bíbélì ní ẹ sunkún fún ara yín ẹ má ṣe sunkún fún mi ẹ fi mí èèyàn kan ni mo fẹ́ ṣe kí n má pa papa bíi ti báwo ṣóbò ń pààyàn ni ṣé wọ́n sọ fún yín pé papa gan ò dẹrùn papa gan ò easy papa gan ò easy papa gan ò dẹrùn papa gan pé wo òun gan fúnra ara ẹ̀ ọkùnrin mẹ́ta àtàbọ̀ ni ọkùnrin mẹ́ta àtàbọ̀ ni papa so ẹ má worry ẹ fèmí sílẹ̀ ẹ jẹ́ kí n rọra máa enjoy ayé mi lọ torí ìsìn tí kú di mẹ́ta tẹ́ ń kọ̀bọ̀ èèyàn mẹ́ni tí kú kàn bí wọ́n tiẹ̀ kú ẹ jẹ́ kí n jayé orí mi kí n tó lọ ẹ má sunkún fún mi ẹ fi mí sílẹ̀ ẹ ká sùn. ló bá tán ẹ wo ẹ má gbàgbé ẹ má drop comment yín sábẹ́ comment section fídíò yìí ẹ sì rí dájú pé ẹ like ẹ subscribe kẹ́ ẹ sì share ẹ ṣeun o ó dìgbà kan.